Johanu orí kejìdínlógún láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 40. Nígbà tí Jésù sì ti sọ nǹkan wọ̀nyí tán, ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sókè odò Kédrónì, níbi tí àgbàlá kan wà, nínú èyí tí ó wọ̀ òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Júdásì ẹni tí ó fi hàn sì mọ ibẹ̀ pẹ̀lú, nítorí nígbà púpọ̀ ni Jésù yìí máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà náà ni Júdásì, lẹ́yìn tí ó ti gba ẹgbẹ́ ọmọ ogun àti àwọn oníṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí, wá síbẹ̀ ti àwọn ti fìtílà àti ògùṣọ̀ àti ohun ìjà. Nítorí náà bí Jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bá òun, ó jáde lọ ó sì wí fún wọn pé, ta li ẹ̀ ń wá? Wọ́n sì dá lóhùn wípé, Jésù ti Násárẹ́tì. Jésù sì wí fún wọn pé, èmi nìyí. Àti Júdásì pẹ̀lú, ẹni tí ó fi hàn, dúró pẹ̀lú wọn. Nítorí náà bí ó ti wí fún wọn pé èmi nìyí, wọ́n bì sẹ́yìn, wọ́n sì ṣubú lulẹ̀. Nítorí náà ó tún bi wọ́n léèrè wípé, ta li ẹ̀ ń wá? Wọ́n sì wí pé, Jésù ti Násárẹ́tì. Jésù dáhùn pé, mo ti wí fún yín pé èmi nìyí. Ǹjẹ́ bí èmi li ẹ bá ń wá, ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ. Kí ọ̀rọ̀ ní kí ó lè ṣẹ, èyí tí ó wí pé, àwọn tí ìwọ fi fún mi, èmi kò sọ ọ̀kan nù nínú wọn. Nígbà náà ni Símónì Pétérù, ẹni tí ó ní idà, ó fà á yọ, ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Orúkọ ìránṣẹ́ náà a máa jẹ́ Máíkù. Nítorí náà Jésù wí fún Pétérù pé, tẹ idà rẹ bọ inú akọ̀ rẹ. Àgò tí bàbá ti fi fún mi, èmi ò ṣe aláìmú bí. Nígbà náà ni ẹgbẹ́ ọmọ ogun àti olórí ẹ̀ṣọ́ àti àwọn oníṣẹ́ àwọn Júù mú Jésù, wọ́n sì dè é. Wọ́n kọ́ fà á lọ sọ́dọ̀ Anna, nítorí òun ní í ṣe àna Kálfà, ẹni tí í ṣe olórí àlùfáà lé ọdún náà. Kálfà ṣáà ní ìṣe, ẹni tí ó ti bá àwọn Júù gbìmọ̀ pọ̀, ó ṣàǹfààní kí ènìyàn kan kú fún àwọn ènìyàn. Símónì Pétérù sì ń tọ Jésù lẹ́yìn àti ọmọ ẹ̀yìn mìíràn kan. Ọmọ ẹ̀yìn náà jẹ́ ẹni mímọ́ fún olórí àlùfáà, ó sì bá Jésù wọ ààfin olórí àlùfáà lọ. Ṣùgbọ́n Pétérù dúró lé ẹnu ọ̀nà lóde. Nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn nì, tí í ṣe ẹni mímọ́ fún olórí àlùfáà, ó jáde lọ, ó sì bá olùṣọ́nà náà ṣọ́, ó sì mú Pétérù wọlé. Nígbà náà ni ọmọbìnrin náà tí ń ṣọ́ ẹnu ọ̀nà wí fún Pétérù pé, ìwọ pẹ̀lú ha ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí bí? Ó wí pé, èmi kọ́. Àwọn ọmọ ọ̀dọ̀ àti àwọn oníṣẹ́ sì dúró níbẹ̀, àwọn ẹni tí ó ti dáná ẹ̀yìn nítorí òtútù mú, wọ́n sì ń yáná. Pétérù sì dúró pẹ̀lú wọn, ó ń yáná. Nígbà náà ni olórí àlùfáà bi Jésù léèrè ní ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ní ti ẹ̀kọ́ rẹ̀. Jésù dá lóhùn wípé, èmi ti sọ̀rọ̀ ní gbangba fún aráyé. Nígbà gbogbo ni èmi ń kọ́ni nínú sínágọ́gù àti ní tẹ́ḿpìlì, níbi tí gbogbo àwọn Júù ń péjọ sí. Èmi kò sì sọ ohun kan ní ìkọ̀kọ̀. Èéṣe tí ìwọ fi ń bi mí léèrè? Béèrè lọ́wọ́ àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ mi. Ohun tí mo wí fún wọn, wò ó, àwọn wọ̀nyí mọ ohun tí èmi wí. Bí ó sì ti wí èyí tán, ọ̀kan nínú àwọn oníṣẹ́ tí ó dúró tì í fi ọwọ́ rẹ̀ lu Jésù, wípé, olórí àlùfáà ni ìwọ ń dá lóhùn bẹ́ẹ̀? Jésù dá a lóhùn wípé, bí mo bá sọ̀rọ̀ búburú, jẹ́rìí sí búburú náà, ṣùgbọ́n bí rere bá ní, èéṣe tí ìwọ fi ń lù mí? Nítorí Anna rán ọ lọ ní dídè sọ́dọ̀ Kálfà olórí àlùfáà. Ṣùgbọ́n Símónì Pétérù dúró, ó sì ń yáná. Nígbà náà ni wọ́n wí fún un pé, ìwọ pẹ̀lú ha ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀? Ó sì sẹ́, ó sì wí pé, èmi kọ́. Ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, tí í ṣe ìbátan ẹni tí Pétérù ké etí rẹ̀ sọnù, wípé, èmi kò há rí ọ pẹ̀lú rẹ̀ ní àgbàlá. Nítorí náà Pétérù tún sẹ́, lójú kan náà àkùkọ sì kọ. Nítorí náà wọ́n fa Jésù láti ọ̀dọ̀ Kíáfà lọ sí ibi gbọ̀ngàn ìdájọ́. Ó sì jẹ́ kùtùkùtù òwúrọ̀. Àwọn tìkára wọn kò wọ ìní gbọ̀ngàn ìdájọ́, kí wọn kí ó má ṣe di aláìmọ́, ṣùgbọ́n kí wọn kí ó lè jẹ́ àsè ìrékọjá. Nítorí náà Pílátù jáde tọ̀ wọ́n lọ, ó sì wí pé, ẹ̀sùn kí ni ẹ̀yin mú wá sí ọkùnrin yìí? Wọ́n sì dáhùn wípé, ìbá má ṣe pé ọkùnrin yìí ń hùwà ibi, a kì í bá ti fà á lé ọ lọ́wọ́. Nítorí náà Pílátù wí fún wọn pé, ẹ mú un tìkára yín, kí ẹ sì ṣe ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin yín. Nítorí náà ni àwọn Júù wí fún un pé, kò tọ́ fún wa láti pa ẹnikẹ́ni.
kí ọ̀rọ̀ Jésù kí ó lè bá ṣẹ, èyí tí ó sọ tí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú. Nítorí náà Pílátù tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ, ó sì pe Jésù, ó sì wí fún un pé, ọba àwọn Júù ni ìwọ ṣe? Jésù dáhùn pé, ìwọ sọ èyí fún ara rẹ ni, tàbí àwọn ẹlòmíràn sọ fún ọ nítorí mi? Pílátù dáhùn wípé, èmi ṣe Júù bí? Àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni ó fà ọ́ lé èmi lọ́wọ́, kí ni ìwọ ṣe? Jésù dáhùn wípé, ìjọba mi kì í ṣe ti ayé yìí. Ìbá ṣe pé ìjọba mi ṣe ti ayé yìí, àwọn oníṣẹ́ mi ìbá jà, kí a má bàa fi mí lé àwọn Júù lọ́wọ́. Ṣùgbọ́n nísinsìnyí ìjọba mi kì í ṣe láti ìhín lọ. Nítorí náà Pílátù wí fún un pé, ǹjẹ́ ìwọ ha ṣe ọba bí? Jésù dáhùn wípé, ìwọ wípé ọba li èmi ṣe. Nítorí èyí li a ṣe bí mi, àti nítorí ìdí èyí ni mo sì ṣe wà lé ayé, kí èmi kí ó lè jẹ́rìí sí òtítọ́. Olúkúlùkù ẹni tí í ṣe ti òtítọ́ ń gbọ́ ohùn mi. Pílátù wí fún un pé, kí li òtítọ́? Nígbà tí ó sì ti wí èyí tán, ó tún jáde tọ̀ àwọn Júù lọ, ó sì wí fún wọn pé, èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ní àṣà kan pé kí èmi kí ó dá ọkàn sílẹ̀ fún yín nígbà àjọ ìrékọjá. Nítorí náà ẹ hà fẹ́ kí èmi kí ó dá ọba àwọn Júù sílẹ̀ fún yín bí? Nítorí náà gbogbo wọn tún kígbe wípé, kì í ṣe ọkùnrin yìí bí kò ṣe Bárábà, ọlọ́ṣà sì ni Bárábà.